fẹ́ sọ̀rọ̀ nípa sẹ̀ríà law. Wọ́n ní àwọn ọba kan sọ wípé sẹ̀ríà law dá nílẹ̀ Yorùbá. Ṣé lóòótọ́ ló dá kàbí kò dá? I don't believe in any encyclopedian religion. I believe in only humanity and reality. I don't believe in any religion, no matter how your religion may be. I don't believe in any religion. I believe in humanity. Humanity. I preach humanity. I don't know anything about religion. I don't preach religion. Because humanity brings everybody together and religion brings hatred. That is the reason why I don't promote religion. Níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn, a rí Governor Seyi Makinde. Ó ní àwọn kan wá bá wọn wípé wọ́n fẹ́ òfin sẹ̀ríà law nílẹ̀ Yorùbá. Àwa rí ẹ̀yin aláwo, ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ wá yá síta bẹ̀rẹ̀ sí bú àwọn ènìyàn yẹn. Kò yẹ kẹ́ bú wọn. Ẹ má ṣàlàyé ni. Gbogbo kan kọ́ lè bú. Ẹ má ṣàlàyé. A máa jọ gbé yẹ̀wò ni. Question àkọ́kọ́. Question bí mo ṣe kọ sílẹ̀ yìí, ẹ̀yin blogger, ẹ lè cut ẹ kẹ́ post ẹ. Kí àwọn Mùsùlùmí torí ẹ bá pé nínú wọn, eléyìí torí ẹ pé ni mo ń bá wí o. Kì í ṣe àwọn tó máa fa gbó nínú wọn o. Kí àwọn Mùsùlùmí torí ẹ bá pé nínú wọn, bóyá wọ́n lè dáhùn àwọn questions yẹn, because èmi máa dáhùn questions yẹn, but tí mi bá dáhùn ẹ̀ dáadáa, àwọn eléyìí torí ẹ bá pé nínú wọn, bóyá wọ́n lè dáhùn. Kí ni ìtumọ̀ sẹ̀ríà law? Òfin sàríà, kí lè túmọ̀ ẹ̀? Kí ni meaning ẹ̀? Mo fẹ́ ká divine ẹ̀. That is question number 1. Tá máa ṣiṣẹ́ lé lórí. Question number 2. Àǹfààní wo ló wà nínú òfin sàríà? Àwọn àǹfààní wo ló lè mú bá wa? Aburú wo ló wà nínú òfin sàríà? Number 4. Àwọn ìlú tó ti ń lo òfin sàríà, ìlọsíwájú wo ló ti mú bá wọn òfin yìí? That is question number 4. Question number 5. Ṣé òfin sàríà ló kù wá kù ní ilẹ̀ Yorùbá ni? Number 6. The last one. Àwọn ìlọsíwájú wo ni òfin sàríà lè mú bá ilẹ̀ Yorùbá? Kò jù bẹ́ẹ̀ lọ. Òfin question mẹ́fà yìí ni. So ẹ̀yin aláwọ̀ ẹ̀ ní ìdá tí máa bá anybody jà, ẹ̀yin oníṣẹ̀ṣe. Question yìí náà máa dáhùn. Tó bá dẹ̀ wá sọ, tá bá rí point gidi ń bẹ̀, a lè ṣe náà. Tí a bá dẹ̀ tó wá rí point gidi ń bẹ̀, àwọn fúnra wa mọ̀ wípé yes, nǹkan táwọn náà sọ kò ní ìtumọ̀. Ẹ jẹ́ ká wá padà sí number 1, kémi kọ́kọ́ dáhùn tọ̀dọ̀ mi ná. Ó ṣe é ṣe kémi má mọ̀. Bó ṣe yé mi sí kémi dáhùn. But inú mi máa dùn tí ẹ̀yin tí ẹ wà ní ìdí sẹ̀ríà law, especially ọba Olúwo, ó dáhùn àwọn question mẹ́fà yìí. Àti ẹ̀yin imam, ẹ̀yin Mùsùlùmí tí ẹ fẹ́ sẹ̀ríà law nílẹ̀ Yorùbá yẹn. I need kẹ́ bá wa dáhùn question mẹ́fà yìí. We need it. Whether you like it or not. So ẹ jẹ́ kémi dáhùn tọ̀dọ̀ mi o. Kí ni ìtumọ̀ sàríà law? Sàríà law can be defined as àwọn tó ń jà fún òkú. Òfin tó pọ́n òkú lé ju alààyè lọ. Ó lálàyé nínú o. Sàríà law can be defined as àwọn ajàfún òkú àti ajàfún Ọlọ́run. Dọ́nà wo? Iṣẹ́ tèmi rí tí sàríà law máa ń ṣe. Ẹni tó bá ti bú ànábì, ẹ pa. Ànábì kọ́ kìí sòkú ni. Bá bú Jésù, ẹ pa. Ẹni tó bá ti bú Ọlọ́run, ẹ sọ lóko pa. Àwọn iṣẹ́ tí sàríà law ń ṣe nìyẹn tó ṣe kẹ́ má mẹ́túmọ̀. Bí ọmọdé méjì bá lọ sí school, tí kan bá fi lè sọ wípé orí ànábì ò pé àbí orí Jésù ò pé, wọ́n gbọ́dọ̀ pa ọmọ yẹn dànù. Tó bá ti wá pa tán, ìlọsíwájú á wá bá ìlú yín. Ìlú yẹn á bẹ̀rẹ̀ sí ń ṣàṣeyọrí, ìlú yẹn á bẹ̀rẹ̀ sí ń ga sókè. Gbogbo àwọn aláboyún á bẹ̀rẹ̀ sí ń bí wẹ́rẹ́, àgàn bẹ̀rẹ̀ sí ń tọ́wọ́ àlàbòsùn. Gbogbo epo tó lọ sókè nílẹ̀ Yorùbá á bẹ̀rẹ̀ sí kíni, á bẹ̀rẹ̀ sí wálẹ̀. Definition yẹn mo ń explain ni o. Eléyìí tó bá wá bí bàbá ẹ̀ kú, káyà wá kó wá bú Ọlọ́run. Ó sọ pé Ọlọ́run kì í ṣe nǹkan gidi. Epo pa wọ́n máa sọ ẹ́ lóko pa ni. Torí pé Ọlọ́run yẹn ọ̀lẹ ni, kò lè gbèjà ara. Gbogbo àwọn aráàlú gbọ́dọ̀ sọ ẹni lóko pa torí ó sọ pé Ọlọ́run kì í ṣe èèyàn gidi, kò yẹ ká máa sìn. A gbọ́dọ̀ pa. Ó fi pààyàn. Ẹni tó bá lọ jí nǹkan lé nǹkan, wọ́n gé ọwọ́ ẹ̀ òsì. Wọ́n gé ọwọ́ òsì kan. Bóyá ó lọ jí adìyẹ, wọ́n máa gé ọwọ́ òsì. Bóyá wo lọ yọ kélékélé, wo lọ yòlò ẹja mọ́mì ẹ jẹ. Tọwọ́ sẹ̀ríà bá ti bá wọ́n máa gé ọwọ́ ẹyọ kan. Ẹ̀yin Mùsùlùmí wọ̀nyí, òfin tí ẹ ṣe yìí máa dáa. Ṣùgbọ́n òfin yìí kẹ̀ ó máa dé ọ̀dọ̀ àwọn politician yìí tó ń kówó jẹ sá. Ẹni politician tó bá ti kówó jẹ, wọ́n máa bẹ́ orí ẹ̀ dànù. Wọ́n ò ní gbé lọ sí kóòtù mọ́. Ẹni olóṣèlú tó bá kówó jẹ, wọ́n gé ọwọ́ ẹ̀ kan tẹ̀sẹ̀ ẹ̀ kan dànù. Sẹ̀ríà law, àwọn iṣẹ́ tó ń ṣe nìyẹn o. Ó ṣe ṣe kẹ́ má mẹ́tò mọ́ sẹ̀ríà law. Ìjẹ́ tí sẹ̀ríà law yìí bá wá dé ilẹ̀ Yorùbá,
ṣé olówó nìkan ló máa ṣiṣẹ́ fún ni àbí tálákà náà pẹ̀lú ṣé tálákà nìkan ni òfin máa ṣiṣẹ́ fún ni ṣé tálákà nìkan ni wọ́n máa sọ lókùn pa ni àbí wọ́n máa sọ àwọn olówó náà lókùn pa. That is the 7th question. Sójà náà wọ́n fi na ya yín pa o fẹ́ lọ sọ òkò lu ọmọ olówó o fẹ́ lọ sọ òkò lu ọmọ politician. Sójà àtọlọ́pàá night yín agé sí méjì ọmọ olówó jẹ́ ìdìyẹ ẹ fẹ́ lọ gé apá ẹ tọ́ra yín. Òfin sàríà láti divine fún yẹn òfin tó ń jà fún òkú òfin tó recognize òkú ju alààyè lọ lòfin sàríà tó ṣiṣẹ́ kẹ́ máa mọ̀ anybody tó bá ti bú Jésù tó bá ti bú Muhammadu máa pa ẹni wọ́n sọ ẹlòkúta pa. Ẹni kí ni ìtumọ̀ òfin sàríà? Òfin sàríà ni wípé òfin tó recognize òkú ju alààyè lọ. Number 2, àǹfààní wo ló wà nínú òfin sàríà? Àǹfààní wà ń bẹ o tó bá lè ṣiṣẹ́ ní Nàìjíríà. Àǹfààní tó wà níbẹ̀ ni pé ní politician tó bá kówó jẹ wọ́n máa gé apá ẹ̀kan àtẹsẹ̀ ẹ̀kan. Àǹfààní tó wà níbẹ̀ ni ẹni politician ẹni olówó tó bá dóyàwó níyàwó wọ́n máa gé ẹsẹ̀ méjèèjì tàbí kán sọ lókùúta pa. Àwọn àǹfààní tó wà níbẹ̀ nìyẹn. Ṣé pé àǹfààní gidi wà ńbẹ̀ tí gbogbo wa bá lè gbà. Number 2 yẹn àǹfààní tó wà ńbẹ̀ mo sọ fún yín o ẹni politician tó bá wá promise Nàìjíríà wípé òun fẹ́ ṣe kan báyìí tó bá dúró yìí tó bá ṣe wọ́n máa lọ sọ lókùúta pa mọ́ àsán rọ̀ kìíní. Ṣé pé àǹfààní wà ńbẹ̀. Number 3, aburú wo ló wà nínú sàríà law? Aburú ẹ̀ pọ̀ olókun. Kò sí àánú fún ẹni tí òfin sàríà law bá ti mú. Ìbáyìí jẹ́ nǹkan kékeré lójú wọn máa pa ni. Ìbáyìí jẹ́ ó ṣe mistake dárúkọ Muhammadu tó bu pípa ni. Ìbáyìí jẹ́ ọmọdé ìbáyìí jẹ́ àgbà ìbáyìí jẹ́ ọkùnrin ìbáyìí jẹ́ obìnrin. Kò sí ìdáríjì fún sàríà law. Anybody tó bá ti bú tàpá sí òfin ìlànà ẹ̀sìn mùsùlùmí wọ́n máa pa ni. Ṣé tó bá pa ọmọ ti tiẹ̀ ìwọ tó fẹ́ ṣe òfin yìí sínú ẹ̀ máa dùn tọ́mọ ẹ bá jí adìyẹ tó bá pa sínú ẹ̀ máa dùn. Òfin yìí ṣe àti ṣe tí gbogbo wa lè pamọ́. Aburú tó wà bẹ́ẹ̀ pọ̀. Òfin tí kò ní jẹ́ kí ìlú tòrò ẹni tó bá pa ọmọ ẹ̀ inú ọ̀ lè dùn títí ayé orú ẹ̀ máa wà nínú ẹ̀. Òfin tí ò ní jẹ́ kí ìfẹ́ jọba kò ní sí ìfẹ́ mọ́ kò ní sí ìdáríjì. Òfin tó contradict ìdáríjì tó contradict ìfẹ́ á gba ìfẹ́ tó wà lọ́wọ́ yín á gba ìdáríjì tó wà lọ́wọ́ yín á gbé ìwà ẹ̀hàn náà lé gbogbo yín lọ́wọ́. Ẹni tó ń pa ọmọ ẹ̀ òun náà máa sọ ọmọ tiẹ̀ kiri ó lè sẹ́ẹ̀tì ọmọ tiẹ̀ náà ọ̀pù. Ẹ jẹ́ ká máa wò dáadáa. Àwọn ìlú tó lo òfin sẹ̀ríà that is number 4. Àwọn ìlú tó ti lo òfin sẹ̀ríà yẹn ìlọsíwájú wo ló ti mú bá wọn? Wọ́n mú lọsíwájú bá wọn ní ọ̀hún yẹn o. Ìlọsíwájú àkọ́kọ́ ni pé wọ́n pa Deborah ọmọ tó ń kàwé jẹ́jẹ́ títí ẹ̀ wọ́n sọ lókùúta padà ẹ rí pé ìlọsíwájú ńlá ni. Láti ìgbà tó ti pa Deborah nísìn ẹ rí bí ìlú wọn ṣe gòkè àgbà. Láti ìgbà tó ti sọ Deborah lókùúta pa ẹ rí bí ìlú yẹn ẹ rí bó ṣe gòkè àgbà. Ẹ rí bí ìlú yẹn ẹ rí bí o ṣe pa wọ́n mọ́ ẹ rí ìlọsíwájú tó dé bá ìlú láti ìgbà tó ti sọ Deborah lókùúta pa. Ó swear for you people ta ló ṣe pè sọ yín gangan. Má ṣe o ó fi pààyàn inú yín dùn sí pé ká máa pa ènìyàn. Inú yín dùn sí wípé kéèyàn ṣe ẹ̀ṣẹ̀ kékeré ká má lọ fi ojú àánú wò. Nǹkan tí a dẹ̀ gbọ́ nínú ẹ̀sìn yìí ẹ̀sìn mùsùlùmí tẹ́ǹsì yìí nǹkan tí a gbọ́ níbẹ̀ ni wípé ẹ̀sìn àlàáfíà. Ìwọ tó sọ wípé ọba don't put yourself in trouble àìrá máa fọ́ ojú ẹ̀ á fọ́ ojú ìyálà yá àti jẹ̀dìjẹ̀dì bí tó ti ṣẹ̀ wá. Ẹ lè máa sórí burúkú yín ní Nàìjíríà o ẹ má ṣe délẹ̀ Yorùbá o. Ìdí tí mo sọ pé mi ò travel out èmi nìkan ló máa o ẹ má sórí burúkú yín délẹ̀ Yorùbá o. Ọba àgbáyé ló sọ̀rọ̀ o òfin orí burúkú yín ẹ má gbé délẹ̀ Yorùbá o. Ẹ ò lọ sí ìlú òyìnbó kẹ́ lọ wo àwọn òfin tó lè gbé ìlú lárugẹ. Ẹ ò lọ sí àwọn ìlú àjèjì àwọn òfin wo ló fà á tí Amẹ́ríkà fi dàbí Amẹ́ríkà àwọn òfin wo ló fà á tí Saudi fi dàbí Saudi àwọn òfin wo ni wọ́n mú tí London fi dàbí London tí gbogbo yín fi ń rọ́ lọ síbẹ̀. Ẹ ò gbé yẹn wá sí ilẹ̀ Yorùbá òfin táwọn fi máa sọra wa lókùúta pa because of Jesus tó ti kú dànù because of Muhammad tó ti kú dànù lẹ́fà bọ́ wá sílẹ̀ Yorùbá. Ẹ̀yin gọ́vnà tẹ́ bá sáìn ní ilẹ̀ Yorùbá ẹ lè sáìn ní another town but ní ilẹ̀ Yorùbá ti tiwa yìí àwọn afẹ́jọ́ yín sún yín máa lẹ̀ o. Ẹni gọ́vnà mú pé tó bá sáìn ní òfin sàríà ní ilẹ̀ Yorùbá ti tiwa àwa ò fẹ́ o àwa ò fòfin pààyàn bí o.
ẹni bá mọ̀ kó mo fẹ́ ṣe òfin sàríà lọ ẹ̀ kó máa lọ sí ibi tó ti ń ṣe kó sí kó nílẹ̀ Yorùbá kó máa lọ sí ìlú tó ti ń ṣe àwọn ló mọ oríṣi tó fi ń ṣe nílùú wọn a ò contradict yẹ ó bá wọn lára jọ ni kò bá wa lára jọ nílẹ̀ Yorùbá ọmọ tó ń lọ sí school jẹ́jẹ́ ọmọ méjì wà ní school ìkan sọ pé orí Muhammadu ò pé ìkan sọ pé orí Jésù ò pé ká máa méjì ká pa wọn àbí wọ́n sọ wọn lókun tapa lẹ́yìn tá a bá sọ wọn lókun tapa yẹn kí lè rí wa o àbí kí ni achievement wa what is our achievement in killing people what is our achievement ká máa pa èèyàn kí ni achievement wa tá a bá ba ayé èèyàn kan jẹ́ kí ni achievement wa tá a bá fún wọn lọ́mọ lẹ́kún because of what ẹ forí yín ro nǹkan tó dá sí Nàìjíríà sí ilẹ̀ Yorùbá náà ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́ òfin sẹ̀ríà ò tí ì dé a ò láì karawa tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá òfin sẹ̀ríà bá wá dé ìṣe ni wọ́n máa dídì mọ́mọ́ lọ gbé nǹkan sẹ́yìn kúnlẹ̀ lẹ́yìn kúnlẹ̀ wá o ti dín nǹkan mi o ó yá ẹ jẹ́ ká lọ yẹ̀bù pa o ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ kó ta pa o òfin sẹ̀ríà wà nílẹ̀ o ẹ bẹ̀rẹ̀ sí set ara yín up because of nonsense ẹ ò ní sẹ́ni ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ̀yin lè dá wàhálà sílẹ̀ owó wà nílẹ̀ fún yín ibi tó yẹ kẹ́ ti powó ẹ̀ kì í powó ẹ gbé owó epo kúrò ẹ padà sórí religion ẹ máa rówó pa ní religion line anybody tó bá fẹ́ lo 1 hour anybody tó bá fẹ́ lo 2 minutes ní masalasi kó máa san 50,000 ẹ mọ bó ṣe ṣèjọba owó wà ní religion wọn ò ní sẹ́ni kánígbẹ́ ti gbé bíìlì sí wọn lọ́rùn wọn ò lè máa ro pé wọ́n fẹ́ ṣe òfin dáadáa tí ò ní túmọ̀ anybody tó bá ti fẹ́ lo ìṣẹ́jú méjì ní ṣọ́ọ̀ṣì àwọn ìṣọ́ọ̀rù òfò tó ń ṣe yẹn tó bá ti fẹ́ lo ìṣẹ́jú méjì ní ṣọ́ọ̀ṣì ìṣẹ́jú 2 minutes 50,000 per minute ẹ má fi ṣe per hour ẹ ò ní ìdí àti stop religion àwọn fúnra wọn ló máa sọ pé wọn ò ṣe mọ́sẹ̀ owó wà ní religion but ẹ ò mọ bó ṣe tó ní there is money ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ṣọ́ọ̀ṣì mi I have two church mo ní ìjọ ọmọlúwàbí mo dẹ̀ ní church ti Kristẹni ọba Solomoni tó bá fẹ́ ṣe ẹ̀sìn 2 minutes nínú ṣọ́ọ̀ṣì yẹ wàá san 50,000 má ti ṣọ́ọ̀ṣì mi pa sẹ́mi ó kèmí ò ṣe má ṣe gbogbo àmà bọ́ sínú gbogbo àlọ́ máa ṣiṣẹ́ we will work because of this stupidity bó torí pé wọn ò níṣẹ́ lápá olúkànùkù wọn fẹ́ ṣe òfin tó máa fi kó àwọn ènìyàn sẹ́yìn wọn lọ́wọ́ àtọ́ fi sórí bú ìkiri náà òfin pààyàn òfin rádaràdá tí ò ní túmọ̀ mi ò fẹ́ dáhùn sí ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tí mo rí BBC tó gbé ọba lúwo síta wípé kìnìkan for what níbo nílẹ̀ Yorùbá ẹ fẹ́ máa sọ pààyàn níbi kò sáyè nǹkan tó fà tí mo fi jáde nìyẹn ìgbà tí wọ́n sọ wípé ẹ lọ sí ìpàdé àgbààgbà ẹ̀sìn yín ẹ rí pé mo dá sí mo mọ̀ pé ń tanra yín gbogbo ìpàdé tẹ́ lọ sí ìpàdé tọ̀yàn lẹ́ lọ sí ẹ ò ní láti ṣe ìpàdé tẹ́ bá fẹ́ kí ìfẹ́ jọba nínú religion you gbà wípé ìmọ̀lẹ̀ tí mo ń bọ nǹkan tó dá ni kémi náà gbàgbọ́ wípé Ọlọ́run tí wọ́n bọ nǹkan tó dá fún wọn nìyẹn kí wọ́n náà gbàgbọ́ wípé Muhammadu dẹ́ni yìí sìn nǹkan tó dá fún wọn nìyẹn láìsọ àwọn onídàá sí mítìn ẹ bá ṣe ẹ̀yin mélòó lọ sí mítìn náà ṣé mo wá síbẹ̀ àbẹ̀fẹ́ àbá ẹ̀yin tẹ́ lọ sí mítìn sẹ́yìn lè fẹ́ àwọn pàṣẹ fún mi kò tó fẹ́ máa ṣe mo béèrè ṣé àwọn pásítọ̀ mi lọ síbẹ̀ sẹ̀lẹ̀ mélòó ló wà ń bẹ̀ àfáà mélòó ló wà ń bẹ̀ àbẹ̀yin mẹ́ta lẹ́fẹ́ sí àbẹ̀yin mẹ́wàá lẹ́fẹ́ sí ìjọba lé wa lórí no so ìjọba Nàìjíríà mú já yín tán nìyẹn owó wà nínú religion ẹ sọ limit bí ènìyàn mẹ́wàá bá wà ní ṣọ́ọ̀ṣì ẹ tó bá fẹsẹ̀ sí 1 hour igi orí kankan kó máa san 10,000 o bàbá business burúkú ni tó bá béèrè wípé owó kí ló fẹ́ san owó tẹ́tẹ́ máa fi pariwo láwọn èèyàn lórí bẹ́ẹ̀ ni owó ilẹ̀ tẹ́ lò yẹn bẹ́ẹ̀ ṣe gbìgbìgbì yẹn lẹ́yìn máa já sísàlẹ̀ díẹ̀ you need to pay for it ẹ rí wípé gbogbo àwọn èrò rádaràdà tó wà lórí wọn ni máa ṣe mọ́ àìníṣẹ́ lápá ni wọ́n fẹ́ lo all means láti fi gẹ̀ẹ́tì owó ká ní pé wọ́n tẹ̀ ń gẹ̀ẹ́tì owó yẹn peacefully òkà tó dá wọ́n fẹ́ máa pa àwọn ènìyàn láti fi gẹ̀ẹ́tì owó láti fi achieve nǹkan tó ń fẹ́ they are very selfish people. ẹgbẹ́ bíìlì lé wọn lórí ẹbẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi I have 2 churches mo ní ìjọ ọmọlúwàbí mo ní Christian church ẹ kàn sọ wípé tí ọmọ ìjọ mẹ́wàá bá wà ní ṣọ́ọ̀ṣì yẹ tó bá fẹ́ lo 5 minutes ní ṣọ́ọ̀ṣì ẹnì kọ̀ọ̀kan máa sọ 10,000 èèyàn 1,000 10,000 ẹnì kọ̀ọ̀kan everybody máa jápa kó ní ṣọ́ọ̀ṣì wọn máa gbàdúrà nínú yàrá wọn ẹ̀rí gbogbo máa wọlé sí Nàìjíríà ẹgbẹ́ owó kó lórí epo kẹ́ padà ẹ síjú lé religion dáadáa wọ́n ti pọ̀ jù wọ́n ti bà gbogbo àgbáyé jẹ́ tán religion ló bà Nàìjíríà jẹ́ kò sí kan mí religion òun ló bà Nàìjíríà jẹ́ kò sí anything àwọn president yìí àwọn governor yìí tí wọ́n kúrò ìta ló kọ́ wọn tẹ̀bí àwọn pastor àwọn àfáà àwọn wòlíì ló kọ́ wọn tẹ̀bí eléyìí tó bá jẹ́ Christian nínú wọn á jẹ́ mùsùlùmí eléyìí tó jẹ́ mùsùlùmí nínú wọn á jẹ́ aláwo tẹ̀bí ẹ̀yin lẹ kọ́ wọn ní ṣọ́ọ̀ṣì wọn ẹ̀ máa tún lọ gba lecture ní on the one ní ìṣẹ̀ gbogbo yín máa tún sòsì lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ máa lọ kí happy new year afẹ́wọ́ ní ọdún tuntun somebody sabik hallelujah gẹ́gẹ́ bí ìríjú Ọlọ́run alààyè Olúwa bá mi sọ̀rọ̀ olúpẹpẹ ìwọ tó bá ní ìgbàgbọ́ nínú ìpè ẹ jáde pẹ̀lú 100,000 Olúwa bá mi sọ̀rọ̀ pé ó fẹ́ ṣe ìyanu ní 2025 tí ìgbàgbọ́ ẹ bá rọ̀ wọn jáde wọn máa rọ gìrìrìrì káwọn máa lù ní sẹ́ńtúrì ọba Solomoni ìwọ tí orí ẹ̀ ò bá ti pé orí ẹ̀ máa kú títí ayé ni orí ẹ̀ ò ní sí mọ́ Ọlọ́run gbé mi kalẹ̀
láti fọ̀nà hàn yín ni ìdí tí mo fi jẹ́ pastor nìyẹn mo lálẹ́ fún from nowhere ni